Okay, my name's Tumba Emmanuel Ajishafe Fayose Dome. Now, ẹ wá sí ìbàyí, ẹ wá sí ìjọ Ìlúmọba, kí lẹ wá ṣe ń bì? Lánàá mo travel láti Abuja lọ sí Èkìtì. Ó yẹ kí n fly ìbọn mo kàn fẹ́ tún wo báwo ni station ọ̀nà wa ṣe rí. Nígbà tí màá dé Ìjàn, mo rí pé kò sọ́nà. Mo rá àwọn trailers tó pọ̀ Ìlúmọba kò sọ́nà mọ́. Mo ní akérèdọ́lẹ̀ ní ìwọ́n ní kò sọ́nà ọ̀nà ti bàjẹ́ o. And I came down with the car and I saw it myself. Mo rí fún ara mi pé ṣé a ní gómìnà náà báyìí? Mi ò kò lè yọpa ní gómìnà because business activities was totally on lockdown. Àwọn trailers yẹn dàgbé interview wọn náà sọ ní 1 week 2 weeks. Kí ló dé? Ṣé kò sí gómìnà nílùú ìmọ̀ ni? So I felt I felt their pains. I said, wow, I have to come here today. We need to wádìí lẹ́yìn láti wá kó few trucks of stones. I mean, láti make owó jẹ kó tiẹ̀ ṣe é gbà. Àwọn tó ti wà ń bẹ̀rẹ̀ lọ́sọ̀kan ọ̀sẹ̀ méjì kó tiẹ̀ lọ báyàwó àtọmọ wọn. Àwọn tó ń kọjá lọ sọ́dún kọjá àwọn ọlọ́kadà wọn ò lè kọjá. So ìyẹn la fi kó àwọn òkúta wálé ní àwọn trucks wa so that a lè free ẹ̀ fún wọn so that a lè cushion the effect pains tó ń feel ìrora tó ń jẹ. So nǹkan tó ṣẹlẹ̀ lórí mi. Ok, ẹ ti bá wọn da òkúta sí ọ̀nà yẹn sí. Bẹ́ẹ̀ni. Kí lẹ fẹ́ kí ìjọba alápapọ̀ ṣe? Afàsìkò yìí sọ fún ìjọba wa lápapọ̀ alákòóso wa president wa Tinubu kàn jọ kàn bá wa rí sí ètò ìṣèjọba lẹ́kìtì. Ètò ìṣèjọba lẹ́kìtì mẹ́ẹ̀ díẹ̀ torí kò sí ọ̀nà rárá. Airport wa wọ́n ti gbé tipa. A lè fò, a lè rìn, a lè wẹ̀. Kí ló dé? Ẹ jọ̀ọ́ ẹ bá wa wá nǹkan ṣe sí i. Kò sọ́nà rárá lẹ́kìtì. Àtàtì ń fàsìkò yìí pé gómìnà tó ṣàkóso ìpínlẹ̀ Èkìtì báyìí pé ìyà tó ń jẹ àwọn èèyàn ti pọ̀ ní abẹ́ àṣàkóso yìí o. Àwọn èèyàn yóò tọ́ fún ìyà tó ń jẹ yìí o. Wọn ò tọ́ fún ìyà tó ń jẹ yìí. Ìdí tó fi vóòtì fún yín pẹ̀lú mi. Kò sọ́nà, kò sómi, kò sí iná, kò sí nǹkan kan. So ẹ jọ̀ọ́ ẹ wá nǹkan ṣe sí i.